á gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bàbá Hamzat tí wọ́n kò sẹ́ni kankan tẹ́ ẹ bá fẹ́ rí tí ò ní gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run wọ́n ń sẹ́ni Hamza anna Muhammad sallam wajalasa Rasulullah sallallahu alaihi wasallam sata yawm anabi wa jókòó ó wá ní ikra lana al-Qur'an ya Mas'ud Abdullah ibn Mas'ud anabi wa pè wá ka al-Qur'an fún wa bàbá Hamzat al-Qur'an ni wọ́n gbà fa ta wa kale wọ́n ka al-Qur'an la gbọ́dọ̀ gbọ́ wá sí kí la lọ sí gangan na irú àbàbá yẹ lẹ́kọ̀ọ́ ni wọ́n àgbọ́dọ̀ wáyé wọn ká má rí nǹkan tá dì mú lọ so pé intolo ń bọ̀ wá pé al-awlad inna awladukum hidayah nte ń wò yan oore ni orí ọmọ jẹ́ ṣùgbọ́n bó ṣe wà bó lọ ṣe ká lu ọmọ so a gbé léhùn pé ọmọ tọ́lọ́ ń bá bùn wá sẹ́ sọ́kàn ní kákan lò wọ́n bákan ni tẹ́lómi ọ̀dá orí mọ̀ tí ọkàn máa lu ọmọ bí abọ́ ìdáná tí ó dẹ̀ ní fún ní ẹ̀tọ́ ẹ̀ ẹ̀tọ́ wo lọmọ ní fòbí ẹ̀tọ́ ni bàbá gangan ní fọ́mọ kó lè fọ́mọ ó di tí òbí náà máa gba yọ́ máa ní àwọn ẹ̀tọ́ lọ́dọ̀ rẹ̀ so àwọn afáwà tí wọ́n bá ṣe lè fasaka min fadilatul ustaz al-imam al-khalifa Muhammadu Mustafa Abdul Aziz Sisi ẹ lákọjá pariwo Ọlọ́run ọlọ́mọsá àjọ gba sísọ masha Allah la quwwata illa tẹ́lọ́bá tó ní wá ó pàtàkì ọmọ púpọ̀ ló fi jẹ́ wípé inú ọba àlìkíọ́lá kòrò sí kéèyàn bímọ kó máa tọ̀ nífà àwọn èèyàn máa ń fojú wò pé ọ̀ranyàn ni kéèyàn bímọ wọ́n ń sọ níkàlẹ̀ fún alẹ́ nì kì í sọ̀rọ̀ yàn fẹ́ni tí ó bí tí ò ní tọ̀ kó má wulẹ̀ bí pé bẹ́ẹ̀ ni tó pé tí ọba àlìkíọ́lá ọba kú fún yàn kò ní béèrè bó ló ṣe ṣe kò ní béèrè lọ́wọ́ èèyàn bẹ́ẹ̀ kó wá fún ẹ tán kó má tọ́jú ẹ̀ kó má ṣètọ́ ẹ̀ lórí ẹ̀ ọba àlìkíọ́lá ó fi ìyàjẹrú ẹrú bẹ́ẹ̀ ló fi jẹ́ pé kan náà àwọn philosophy mọ̀kànlá rántí ẹ̀ ní Mahari lórúkọ ẹ̀ mùsùlùmí ni ó sì lágbára ó lè ṣe kò ṣe pé báyà pé ó jẹ́ akúra o bẹ̀ kò bímọ nínú ayé ìgbà tí wọ́n á invite ẹ̀ pé kí ló ṣe ọ́ òfẹ́yàwó dípò bímọ ó ní bẹ́ẹ̀ ni ó ní gbogbo tí àwọn tó ń ṣe sílẹ̀ àwọn tó bí òun ó ní gbogbo tó ń ṣe nínú ayé àwọn tó bí òun lọ́lọ́run ó bí ó lóun ọ̀fẹ́ ní rẹ́kọ̀dù kankan fún pé òun náà wá ṣe nǹkan sílẹ̀ tọ́lọ́run ó bí òun lórí ọmọ ẹ wò ronú ẹ̀ ó ní fíà òun tí ó jẹ́ kí òun bímọ ni pé òun ọ̀fẹ́ dá kankan lẹ̀ nínú ayé tọba tó ní òun wà pọ̀ sọ́dọ̀ lórí ẹ̀ wípé wàá dẹjọ́ ilé ìwọ lọ ṣẹ̀ sílẹ̀ olómi bímọ tó jẹ́ tẹ́rọ̀ nínú àwùjọ lé ní nísìn wọ́n máa pèpè orúkọ bàbá ẹ̀ àtàwọn ìyá ẹ̀ gbà àwọn olótọ́ ilé ìlú wa bí eléyìí báyìí ló fi jẹ́ pé ọba tó ní wá ó pàtàkì bíbímọ àti bá ṣe rèé ó sì lè fẹ́ ká ní objective ká ní èròǹgbà tó rọ́bà tó ní wá náà tó dá wa ó fi èròǹgbà fi dá wa ní wípé ọmọ alákìtòlù jínu wà lè ń sá ìlàlì àbòdó ìjọmọ ní àtàlùjànú torí ìjọsìn ni so gbogbo àwa náà tábà bímọ a gbọ́dọ̀ ní objective tá fẹ́ bímọ yẹn if nǹkan ọmọ yẹn kíyàwó wa tó lóyún àbígbò lóyún tán pé èyí tó lóyún yìí àníyàn mi lórí ọmọ tó fẹ́ bí mo fẹ́ kó jẹ́ lélẹ̀ a rí àkọsílẹ̀ yẹn nínú Suratul Maryam nígbà tí ìyá wa Maryam wọ́n bí ànábì wa Isa wọ́n ṣe bí oṣù 9 bí wọ́n ṣe bí àwa kọ́ náà ṣe bí àwa kan ṣe bí ànábì wa Isa alayhi wasalam tí ẹ yàtọ̀ níní rẹ̀ yàtọ̀ bíbí rẹ̀ náà tún yàtọ̀ títorí ànábì Isa alayhi wasalam ìyá wa bírú yẹn ṣe wà náà tán pè ní Jesus bí rúhù yẹn ṣe fẹ́ sí lára látara Jibril bí ṣe ń gbẹ́sẹ̀ kọ̀ọ̀kan báyìí tẹ́mi fẹ́ sí lára báyìí bẹ́ẹ̀ lóyún ẹ̀ sí ń lé oṣù kọ̀ọ̀kan lára rẹ̀ kì í ṣe pé oṣù 9 àwọn ọ̀sán ní kalẹ̀ yìí ló fi jẹ́ wípé bíbí rẹ̀ nígbà tó padà dọ́dọ̀ àwọn èèyàn ó jẹ́ wọn ó lè máa bí tó bá jẹ́ pé ó lóyún yẹn lóṣù 9 ni wọn ò ní máa bí pé bolo ti rọ́mọ ó lọ ńgbà tí ó dé náà wò pé ń bolo ti gbọ́ ọmọ tó gbé wá ìsìn ló kúrò lọ́dọ̀ ọba tí ò sí nǹkan lára rẹ̀ yìí ń bolo ti rí èyí tó gbé dání yìí ọmọ gangan fúnra ẹ̀ wá ń sọ objective tóun gangan torí ẹ̀ wáyé ó ní ìní Abdullah èmi tẹ́rí yọ ẹrú Ọlọ́run ni mo jẹ́ olùjọ́sìn Ọlọ́run ni mo jẹ́ ó fi pa níyàn wa lórí ọmọ tábí gbọ́dọ̀ jẹ́ pé lórí Ọlọ́run balẹ̀ kí ọlá ni tí wọ́n bẹ lè bímọ tí wọ́n bẹ lè jọ́sìn kán pẹ́ nìyẹn kó kú òfò ọmọ ó yẹ kó dáhùn àwọn olóṣòfò ọmọ o agbọ́ntì àwọn pẹ́ àwọn olóṣòfò ọmọ ó yẹ kó wà náà tí ó náwó láti pa ọmọ rẹ̀ òjọ́sìn fọlọ́run ó ní ìní Abdullah èmi tẹ́rí tí ọmọ tí wọ́n bí lọ́mọ òpóǹlò ní sọ tó ń wáyé wá sọ ọmọ òjọ́ lórí ìtẹ́ ní sọ tó ń wáyé wá sọ pé èmi tí mo jẹ́ yìí o ẹrú Ọlọ́run ni mo jẹ́ o Ọlọ́run sì fún mi ní tíà àtàní alikitab Ọlọ́run fún mi ní tíà ọmọ tá a bí látàrí orúkọ tá a fẹ́ sọ agbọ̀dọ̀ mọ́ tó fún afẹ́kọ́ ọmọ yẹn jẹ́nu ayé bàbá mi kan náà ń bá ọmọ wọn jà àjọ kan ìjà yẹn wá sí dé wọ́n ń bí wọ́n ìpè kí ló dé wọ́n ní má dà kíní rẹ̀ lò mo fẹ́ kọ́ jẹ́ justice mo fi sọ ní Abdulhakeem
wọ́n ní kó jẹ́ adájọ́ mo wá ní ọlọ́rí ìdí lọ wọ́n sọ fún mi pé medicine ló fẹ́ ṣe mo ní sọ òun gbẹ́ tí bí láti fẹ́ kọ́ jẹ́ adájọ́ mọ̀ pé láti ra law ló fi di justice láti ra jẹ́ lọ́ọ̀yà ló fi di justice wọ́n ti bí láti pé wọ́n bí náà ti ń wò pé àwọn fẹ́ kọ́ jẹ́ adájọ́ ni Ànábì Ìsá sọ wípé àtẹ̀yàn kitab Ọlọ́run fún mi ní tíá o ó sì ṣe mí lánàá bí Ọlọ́run ó sì ṣe mí lẹ́ni ìbùkún àìsàn ní gbogbo àyíkáyè tí mo bá wà kí ni fún ọ fẹ́ kọ́ ọmọ tí ẹ náà jẹ́ láyìíkáyè tó bá wà ṣé ìdùnnú ni àbí ìdùnnú náà Ọlọ́run mọ̀sán wà ní ìbànújẹ́ ń bẹ́ẹ̀ náà lómi tó pé ẹ rí i pé bá a ṣe dé lálọ́ kí màmá wa lẹ́ẹ̀kan màmá wa náà ti kọjá wọn ò ti rí àwọn tó mú gbóná àwọn tí ó sátẹ̀yìn ó lè mẹ́ta wọn mọ́ ẹ̀pá wa náà wọn ọ̀dá wa náà màwa náà lálọ́ kí wọn tẹ́wọ̀n náà máa fọ́ tí wọ́n mọ̀ fa abẹ́rẹ́ náà ṣe ń fà wọ́n fẹ́ kìkì máa sí ìjọ kan nǹkan bá yọ kí lórí máa sí mo ní kí ló dé èyí ti jẹ́ ó ní òní fáwa lówó ni bọ́lá ṣe ṣe wá yìí ó fẹ́ wà náà kó ṣàwá náà bó ṣe ṣàwá lélẹ́yìí ló ṣàwá yìí bàbá mo tọwọ́ bá pò ní o torí mo rí pé wáàsí ńlá ló ṣe fún mi pé àsọlọ́ ni máa ṣèyàn báwọn àṣekè ṣe agbára èèyàn àbágbára àwọn tó níyàn so Ọlọ́run wá sọ fún torí àsìkò ó wá sọ fún Ànábì wa Muhammad wal walidatu yuridina awladahunna hawlayni kamilayn sẹ́rí gbogbo abímọ láyé ibi tí kìnìyàn ti wọ́n wá nìyẹn o bàbá mo sọ níbì kan nígbà wà kéèké báyìí á ta kẹ̀kẹ́ lọ báyìí bàbá ta lọ á tún padà ta kẹ̀kẹ́ dé á tún lọ mú yẹn padà tọmọ tó lè ta kẹ̀kẹ́ ẹmọ yéjì tọmọ yẹn ó jẹ tó fi ti ń ta kẹ̀kẹ́ fúnra ẹ̀ wàlẹ́ àwọn ọmọbìnrin àwọn ìyá wa ní ìsọ̀ fọmọlọ́yàn mọ̀ wàlẹ́ bó ṣe rí nítòsí ń fa wàhálà gẹ́lẹ́gánú ayé gẹ́gẹ́ rí yẹn àkọ́kọ́ àánúkọ́ kúrò látara ọmọ sóǹbí bẹ́ẹ̀ ni tọmọ pété yóò bá ti lè fún ọmọ lọ́yàn bó ṣe yẹ Ọlọ́run àánú yẹn ò ní sí fóun bí yẹn kò ní sọ̀rọ̀ kọ́mọ yẹn ó gbọ́ bẹ́ẹ̀ ni torí pé èèyàn tó mu wọn náà mọ̀ pé màálù ló fún ọyàn màálù ló fún Ọlọ́run wá ní àwọn obìnrin yín tí wọ́n bá fún ọmọ lọ́yàn kí wọ́n fún ọmọ lọ́yàn fún ọdún méjì kí wọ́n pé fún ọdún méjì the first 6 months kọ́ wá jẹ́ ọyàn nìkan kọ́ má mi sẹ̀ mú mi kọ́ má mú mi má tó pé 70% ti ọyàn tó fún míìkì yẹn tẹ́lẹ̀ gan 70% ẹ̀ omi ni àwọn bàbá wa ní kálẹ̀ yìí tí wọ́n lè testify sí bàbá ó ṣe mí náà gba mọ̀ wá school wọ́n kàn sọ fún ọmọ kan náà àwọn ọmọ tí wọ́n wá school mi pé lọ bá Fúlàní tí ń bẹ lẹ́yìn ọ̀dọ̀ mi yẹn òun nígà lẹ́yìn ọ̀dọ̀ mi nínú school lọ gba wàrà wá wọ́n sì máa ṣe gbogbo ẹ̀ 4 litre ló fún mi eléyìí ti pọ̀jù mélòó ni màá wá mú nú ẹ̀ wọ́n ní àìmọ́ ajá báyìí bá ṣe ṣe wọ́n wá gbó pẹ̀lú no mo fẹ́ rántí ewé yẹn ná gbómgbómú bàbá nígbà tí wọ́n ṣe tán ọyàn tó kún omi milk tó kún kinní yìí gbogbo tó jẹ́ wàrà rẹ̀ kò tó lájì ẹ̀ it's like 30% yòókù omi ni bẹ́ẹ̀ ni so tó bá fọmọ lọ́yàn má mi ṣe ẹ̀ mú mi rárá the first 6 months ọyàn nìkan ni kò fún bí wọn bá fọmọ bẹ́ẹ̀ intelligent quotient ọmọ yóò high gan gifted ni yóò bì bẹ́ẹ̀ ni yóò pọ̀lọpọlọ kò ní bí ọmọ tí wọ́n ṣe máa wá kọ́ wípé à ń kọ́ kò yé ẹ lọ bá àfa kan sànúkúrú kà fún kò ní bí ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tó wá ti àádìpẹ́ lẹ́yìn gbà after 6 months bàbá wa dípẹ́ bá miss ẹ̀ mọ́ àwọn dá supplement míì kò ní jẹ́ bẹ́ẹ̀ Ànábì wa Muhammad ìparí ọ̀rọ̀ wa nìyẹn wọ́n wá sọ pé amọ̀tẹ́ bí yẹn o nítorí wọ́n fẹ́ sọ fún yín ni pé hadiyatun minallahi ẹ̀bùn látọ̀rọ̀ baliki ọ̀la ní ẹ̀rí pa aṣọ lẹ́ẹ̀kan kése gbogbo ẹni tí gbèrò àkóhùn òbí náà ni ó bí o bẹ́ẹ̀ ni Ànábì Ìsá tá a sọ̀rọ̀ wọn tẹ́nìsì wọn bí mọ́nú ayé wọ́n dà wọ́n níyàwó káàkiri wọn wò láníyàn pé àwọn tiẹ̀ bí Ànábì Yahya náà ò bí so bọ́lọ̀ bá bùn wọ ọba tó ní wá ní ẹ̀bùn látọ̀rọ̀ baliki ọ̀la ni ẹ sì dáadáa pẹ̀lú wọn inú Ọlọ́run ò ní dùn sí kéèyàn bímọ kọ́ máa ṣe dáadáa ẹni torí pé ó hàn àwọn kan tí ò fún wọn wọ́n bá yọ̀ǹda ẹ̀ fún wọn ó yẹ kó rí lóore wọ́n bẹ̀rẹ̀ Ànábì pé bó láti ṣe dáadáa pẹ̀lú wọn Ànábì ní ẹ fún wọn lórúkọ tó rẹwà wa yu'allimuhu kitaballahi ẹ sì fi mọ Ọlọ́run baliki ọlá mọ̀ wọn ìyá wa kan Ibnu Aisha kì í ṣe Aisha ti Chinese gbìyànjú gan lórí ẹ̀sìn wọ́n try ẹlẹ́sàtì fún tí mo sọ yẹn Aisha lọmọ yẹn jẹ́ ó hafsul Quran lẹ́wọ̀n ọmọdún 7 lọ́mọ alukuran lórí ọmọdún 7 wọ́n wá invite ìyá ẹ̀ pé how come ọmọ tó ṣe pẹ́yẹ kó ṣe máa kọ́ bóun ní oṣù ká abc lórí zit tó fi wá lè mọ́ ó ní lágbà tóun ti bí ọmọ báyìí tóun ó bí sáyé báyìí kò gbóhùn mi tó ju ohun alukuran lọ kò gbóhùn mi tí wọ́n ń play inú ilé yóò máa gbọ́ ni gbogbo tí wọ́n bá gbogbo tí wọ́n ń gbé sí alukuran ní gbọ́ ó ní at age 4 ó ti mọ ìlàjì alukuran Allah akbar
ó lóun brush up fọdún mẹ́ta yòókù ó fi di absolute Quran. Ó yẹ kó lè mọ̀ náà kàn pé yìí tí wọn náà fẹ́ bí kí ni tó fẹ́ kó jẹ́ nú ayé, kí ni tó fẹ́ kó jẹ́ láti bẹ̀ wọ́n wà lè máa work towards it tọmọ yóò fi lè dókè ibi tó fẹ́ kó jẹ́. Tó bá fọmọ lọ́yàn mọ̀ torí pé wọ́n mọ̀ pé ìyàwó máa gbọ́ ibi tí wọ́n wà lọ́hùn, ó wà máa fún pẹ̀lú orúkọ Ọlọ́run bismillah ọyàn ọ̀tún wà á kọ́ fún nígbà tí etí ṣe bèjì, ó wà á fún pẹ̀lú orúkọ Ọlọ́run pé bismillah. Sherry Iblis wọ́n fẹ́ parí ẹ̀ ní ó ní agbára gan o ṣìtàn tẹ́rí yẹn ní àná Rahim ní jẹ́ tẹ́yà bá sì kọ Rahim sílẹ̀ hẹ́wò lọ́dọ̀ àwọn ní Izab 8 ní A*, gbà tó wá dẹni ọkọ̀ lọ́wọ́ wá sọ́dọ̀ rọ̀ jim hẹ́wò yẹn náà lọ́ba alẹ́kì ọlá kan mọ́ sí tó fi dẹni ọkọ̀ ó wá di 3 tó wá ní ohun tí wọ́n bá bí màkàlẹ́ ní báyìí yóò fi ṣètá nìkan tì ní tí ó wà pẹ̀lú ẹ̀ bọ́lá bá gbà mí láàyè àdìs tó tánàbí fi sọ pé a máa tọrọ bẹ́ẹ̀ àti àyà Kùránì nǹkan tẹ̀ gbé wá àmásìkò yẹn mò ń wò kí máa fẹ́ mú jáde àwọn méjì wá pàdé ara wọn àlùjọ́nú méjì wá ń pàdé ara wọn pé etí jẹ́ kí ló mọ ọrù báyìí ó lóun ó rù ó lẹni tán fòun ti àgbákò èèyàn ni tí ó bá jẹun báyìí bísímìláì ní òwì òun ò ní lè bá jẹun tí ó bá mu bísímìláì ní òwì òun ò ní lè bá mu yóò sùn báyìí bísímìláì ní òwì òun ó tún kó níbi tó tún wà níbi ibùsùn rẹ̀ ni ó ní bóun ṣe ń lò gbé ayé rẹ̀ báyìí ó kàn fi bí pọ̀ níbi tó ń wà ní ìkejì bá bú ẹ̀rín ó ní ṣẹlẹ̀ tó ń fóun ti àgbá òun gbádùn rẹ̀ gan àwọn jọ ń gbádùn ara wọn ni àwọn jọ ń sọ àjọ yẹn àjọ ń jẹ àwọn jọ ń mu ni wọ́n lẹ́mọ sọ́fẹ́ nìkan ó dẹ̀ ṣiṣẹ́ wọ́n bímọ wọ́n wọ̀n ọjọ́ 1.8 ẹ̀pọ̀ mọ̀ yẹn dá báwọn nígbà wọn padà gbé lọ láfta bíi bẹ́yà 2 or 3 weeks lọ sí hospital ó ti wọ 1.2 kò tún tóbi sí ó tún wá kéré sí wọ́n á ń bi ìyá yẹn pé sósì mọ̀yàn ó ló mọ̀yàn jáde lọ àmìlà tó bá mọ̀yàn máa ṣe bísímìláì kó tó fún lọ́yàn bàbá wàlẹ́ ọmọ yẹn sì change padà ẹni torí pé gbogbo tí ọmọ pé àkọ́ orí ni òjé kó ṣe kí nìkan ni òjé kó ṣeun àwọn tẹ́jọ́ ọmọ yẹn yẹn pọ̀ bẹ́ẹ̀ ni so forúkọ Ọlọ́run máa fi bẹ̀ kọ́ pé yóò lè mọ̀ pé tó bá ti lé ń dàgbà kí ni wọ́n kọ́ máa ṣe bisimilahi kódà kò tí ìjàun tó fi gbọ́nà yẹn pé bisimilahi pàmò bọ́ pé tó fi nù òun gangan náà nìyẹn so abẹ́ abalẹ̀kẹ́ ọlá ọmọ ayé tó lọ́n fún wa yìí kúrọ́tàn ayùn ṣé wọ́n lọ́mọ tuntun ojú fún wa o wàjú náà mo tẹ kí náà hìmẹ́ bàbá wa ṣe ní aṣíwájú má ṣe ní so tu bí mi o bàbá wa dá nínú lẹ́tẹ̀ tú náà ní gbogbo àfihàn kíkà wọn báyìí wàláhì tàláhì ìdídá wọn náà fi hàn káàkiri mọ́ àṣọmọ yìí ní àgbákòtò ọba lórúkọ náà ilé náà jẹ mọ́ sí wọn náà àgbákòtò ọba ló Ọ̀yọ́ jẹ àbí tí ọba gbọ́ Ọ̀yọ́ sí mọ́ sí mọ́ wa bẹ́ẹ̀ o ṣé náà mo tuntun ojú bá a ṣe ní aṣíwájú wàlá quwwata illa billah sọ́lọ́run bí kẹrin.